Ẹ kú dédé ìwòyí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Àáyá bẹ́ sílẹ̀ ó bẹ́ síṣẹ́, bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ rí fún adájọ́ àgbà tuntun ìyẹn onídàájọ́ Kudirat Kékeré-Ẹkùn. Lábẹ́ rẹ̀ dáàbò bo ẹwà ẹ̀ka ètò ìdájọ́. Ààrẹ Tinubu ló gba Kékeré-Ẹkùn nímọ̀ràn bẹ́ẹ̀. Àgbà kò bá pè fún àtúntò tó lóòrín lẹ́ka ètò ìdájọ́. Ilé-ẹjọ́ gbọ́dọ̀ wá bí yóò ṣe yọ ara rẹ̀ kúrò ní ìgbẹ́jọ́ ètò ìdìbò. Ọ̀jọ̀gbọ́n nípa òfin ló sọ bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè yìí ti fìdí ìyànsípò Uzodinma, Diri àti Òdòdó múlẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó gómìnà ní ìpínlẹ̀ Kówá wọn. Lábẹ́ rẹ̀ wọ́n dá ẹjọ́ Àchònù, Anyanwụ Silva àti Àjàkánù bí omi ìṣọ̀wọ́. Àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ti pè fún fífi ojú àánú wo àwọn tí ọwọ́ bà lásìkò ìfẹ̀hónúhàn End Bad Governance kí ìgbẹ́jọ́ wọn sì yá kíákíá. Ìjọba àpapọ̀ yóò bẹ̀rẹ̀ ètò oúnjẹ ọ̀fẹ́ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ padà láti kojú ìṣòro bí àwọn ọmọ ṣe ń fojoojúmọ́ fi ilé ẹ̀kọ́ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí. Àjọ NYSC ti dóòlà àwọn àgùnbánirọ̀ tí wọ́n jí gbé. Ìjàmbá ọkọ̀ BRT tó wáyé ní ìpínlẹ̀ Èkó, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló farapa yánnayànna. Orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àkọsílẹ̀ 40 ènìyàn tó ti lùgbàdì àrùn mpox. Ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀-èdè yìí ti sọ̀rọ̀ tàṣẹtàṣẹ. Ó ní Uzodinma gangan ni ojúlówó gómìnà ìpínlẹ̀ Imo. Ìròyìn eré ìdárayá. Ike Gundogan ti padà sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn lẹ́ ó jẹ́ gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.